Ifá kọ̀kọ́kọ́ ló máa mọ́ba Ìjẹ̀bú ọ máa fi ọba Ìjẹ̀bú sí ni ibẹ̀ dẹ̀ máa padà dàrú. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ìbéyìí sọ bí ìkìlọ̀ ni o. Ìkìlọ̀ ni. Ìka ló lọ́wọ́ pé ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ o. Wọ́n gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. Ká lo Ifá ẹlẹ́rìí ìpè. Ifá ló mú Àwùjalẹ̀ tó Ifá ló mú síbẹ̀ ó dẹ̀ pẹ́ lórí àpèrè. Bẹ́ẹ̀ni mo fi Ọlọ́run búra ẹ jẹ́ kí wọ́n mú ẹni yẹn síbẹ̀ tó bá pẹ́ ń bẹ̀. Ìbéyìí rí yìí. Mo fi Ọlọ́run búra ọ̀rọ̀ tí mo sọ. Ọba àjọba ní. Ẹ máa wá padà rí wípé ọkọ̀ máa kú ni ọ lè má lò ju ọdún 3 lọ 4 ó ti kú wọ́n tún ti gbé mi síbẹ̀ ó ti kú ó ti gbé mi. Tó bá pé Ifá ló mú ni ọ máa pẹ́ àpèrè yẹn a máa ń pẹ́ lórí àpèrè yẹn. Bẹ́ẹ̀ni. A tẹ̀lé ẹlẹ́rìí ìpín. Ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé ẹlẹ́rìí. Ó yàn fún wọn. Ó yàn fún wọn. Tó bá ti wá yàn fún wọn kò ní sí wàhálà. Ṣùgbọ́n ìdán ti ń dọ́gbọ́n yìí. Bẹ́ẹ̀ni. Tá bá ṣe é. Máa ní problem nílùú Ìjẹ̀bú. Lórí ọ̀rọ̀ Ifá. Ẹ mọ̀ ń tẹnu wọn pé ó ṣeé ṣe kí ìlú yìí máa tù. Pé wọ́n ti dalẹ̀ Kristẹni àti Mùsùlùmí wọ́n ti dalẹ̀. Èèyàn kan ló wà níbí báyìí. Wọ́n ní mò ń sọ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba láàrin àwọn tẹ́lẹ̀. Èèyàn kan ló jókòó sí ìbàyí tẹ́lẹ̀ náà. Kì í ṣẹ̀yìn lẹ̀ wà ń bẹ̀ wọ́n lè fi ẹnu mi sọ. Tí gbogbo wa àbí tábà pé a fẹ́ wà nídìí àbòsí. Àwọn ará bíi ni wọ́n wà ní orílẹ̀-èdè Áfíríkà yìí tó jókòó wọn jẹ́jẹ́. Ẹ̀dẹ̀ dé nítòótọ́ nítorí pé àwọn mọ̀ nǹkan kan wípé ọ̀kan ní ta gbé ọ̀kan ní ta lùkù odídẹrẹ́ ní ṣe tiẹ̀ ní mẹ̀lọ́mẹ̀lọ́ ṣé ẹ̀ ń gbọ́ mi àwọn dẹ̀ dé wọ́n dẹ̀ gbà yín ọ̀rọ̀ tẹ́ gbédè yẹn sọ nípa Ọlọ́run àwọn orí Ọlọ́run nínú ohun tẹ́ ń sọ yìí ànábì wa ń dé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ wípé àwọn Ọlọ́run nínú ohun tó ń sọ yìí ó dẹ̀ dá wọ́n gbà yín ìkejì náà dé ọ̀rọ̀ Ọlọ́run nínú ohun tẹ́ ń sọ yìí pé ìkókó náà ní wọ́n dẹ̀ gbà yín ẹ wá débẹ̀ tán ẹ wá tójú àwọn ará bí yẹn mọ́lẹ̀ wọ́n tí à ń pè ní traditionalist tẹ́ à ń sọ̀rọ̀ Ifá àwọn oníṣẹ̀ṣe àwọn ilẹ̀ ni mo pè ilẹ̀ ni àwọn ìjọ́rí ẹ̀ lè ṣe pé àdàbí ń da ìlú yóò tòrò àwọn tẹ́ rí yẹn nígbà ìwáṣẹ̀ mo ń sọ fún yín sẹ́ gbogbo nǹkan lọ déédéé wọn bára wọn jà tó bá ti lè ní ọkàn táwo kíní méjì kì í jára wọn yàn o wọn lọ nìyẹn wọn jà ẹbí ti ń lọ déédéé wọn ti gbà tí yìí dé ìyá mi yìí ò dá tọ̀wọ́n ọ ti dalẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa padà orílẹ̀ ìgbòlẹ̀ jẹ́ wà. Ibi tí mo wà yìí náà ni mo mọ́ wa ọ̀dọ̀ Jésù yìí náà ni mo wà ọ̀dọ̀ Jésù tí mo jókòó sí yìí ni mo wà ewé àti egbò òun ni mo mọ̀ mi ò mọ̀ tí mo fi ń ṣe ìṣẹ́gun tèmi ibi Olúwo fìwò ṣé tó bá jẹ́ pọ́ bàráàlú lolúwo fìwò ṣe gbọ́ mi ìyá máa ṣe pàtàkì níta. Ó lè jẹ́ AI ní bóyá kìí ṣe bí AI kẹ̀ a máa fagbó ní ẹ̀dá mi lóhùn ọba aráàlú ò lè ṣe ọba tí ìlú yàn bẹ́ẹ̀ ni tó bá wá tiẹ̀ wá ń fa gbogbo ẹ pé gbogbo èèyàn ló lóru àná ṣe ń gbọ́ mi sà kò sẹ́ni tí ò lóru àná ṣùgbọ́n òru àná ẹ ìwọ nìkan ló gbọ́dọ̀ affect ọ̀nà rẹ̀. Òru àná jẹ́ nǹkan tí ò lè sọ jáde ṣùgbọ́n kò ń ṣe. Kálukú ló ní kọ̀kọ̀. Ẹ̀bìrákàdá ò ìlàmẹ̀ sẹ́kùrù ìyẹn sọ pé yàgbé kúfòlìkù sátìrì ìyẹn sọ pé kò sẹ́ni tí Ọlọ́run dá tí kò ní nǹkan tó fi ọwọ́ bò mọ́lẹ̀ o nínú ayé yìí. Rábìkì dáhùn yàtọ̀lìkù sátìrì him Ọlọ́run gan ó sọ pé Ọlọ́run gan ní nǹkan tó fọwọ́ bò mọ́lẹ̀ tí kò bá ní nǹkan tó fọwọ́ bò mọ́lẹ̀ ni àti báyé jẹ́ jù báyìí lọ àwa fúnra wa gan la máa kúrò sí ayé ṣùgbọ́n àṣírí kan wà tọ́lọ́run fi ọwọ́ bò mọ́lẹ̀ tí kò jẹ́ ká rí ìyẹn ni àṣẹ tí ìfọwọ́ ara wa gan fúnra wa ká ti kúrò sí ayé bẹ́ẹ̀ ni mo sọ fún yín. sódì ẹ̀bọ̀ gbogbo èèyàn ló lóru àná tó bá wá ní òru àná ẹ má jẹ́ kí òru àná ẹ affect other people jẹ́ kí ìwọ nìkan ló gbọ́dọ̀ affect. má fi tẹ kọ́pọ̀ mẹ́lòmíì. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. sódì ẹ̀bọ̀ náà ìdí tí mo ṣe sọ pé ọba ìjọba ni wọ́n ni wípé a rí nínú àpẹẹrẹ àwọn ìjọba wípé tí wọn nìkan ni wọ́n mọ̀ tara lù ní àtayébáyé àwárí pé ọba
òun ló ń jà fún ìlú ẹ̀. But nísìnyí ọba ò jà fún ìlú ẹ̀ mọ́, ohun tí ìjọba tó gbé wọn síbẹ̀ bá sọ òun ló máa ṣe tán láti ṣe. Ẹ ṣe gan ni sàwọn ìjọba náà ń tẹ̀lé. ìjọba ni wọ́n àwọn tẹ̀lé. tó bá rí báyìí kí ni a máa ṣẹlẹ̀. Bàbá mo ti rí ọba tó ti torí pé ìlú òun ò lè rí báyìí ó dẹ̀ fi ẹ̀mí ẹ̀ lélẹ̀ ó bá àwọn èèyàn jà. Àwọn yìí ò lè ṣe o. ó fẹ̀mí ara ẹ̀ lélẹ̀. Bẹ́ẹ̀ ni kí ló lè rojú kọ́nà lè ráyè. bẹ́ẹ̀ ni sà. ṣe dẹ́fọ̀ kí wọ́n kí mi ò mọ bá o pẹ̀ṣẹ̀ rí mi wọn ò gbọ́dọ̀ dó síwájú mi o. Mo ní ọba tọ́lọ́run ràn mí lọ́wọ́ fún tó bá ń gbọ́ mi tó jẹ́ pé mi ni Ọlọ́run ràn lọ́wọ́ tó fi dórí àpèrè. nígbà tó dẹ̀ dé stage kan èmi fúnra mi ò ní dárúkọ ẹ̀ o ṣe gbọ́ mi ṣùgbọ́n ó lè máa wò ó mọ̀ mí dáadáa ọba ńlá ni o. Amẹ́ríkà ló wà tèmi ti sọ pé báyìí lolúwa wí fún mo máa jọba. ó sì jẹ́. Bẹ́ẹ̀ ni tí òun ò tiẹ̀ mọ kankan nígbà tó dẹ̀ máa yá lẹ́yìn bí ọdún mẹ́fà lọ́pẹ́ ó dẹ̀ padà pé bàbá confam ọ̀rọ̀ tẹ́ sọ nígbà ó máa ti ṣẹlẹ̀ lókè tó bá jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n olúwa ló sọ ó yá tẹ́rí sí ó dẹ̀ tẹ́rí sí àwọn èèyàn kọ́bẹ̀ wọ́n ń dé wọn ní irọ́ gbogbo àwọn yìí kè Ọlọ́run dẹ̀ tẹ̀rí wọn bá pátá ó sì mókè ó dẹ̀ jọba nígbà tó dẹ̀ débẹ̀ tí mo wá pé àwọn nǹkan tí wọ́n ń ṣe yìí kò tẹ́ èmi lọ́rùn mo dẹ̀ fa ìwé ẹ̀yà pátápátá níwájú nǹkan tí wọ́n ń pè ní justice lèmi máa ń tẹ̀lé. ọba ń sì wà báyìí. ó sì wà ń bẹ̀. mo fẹ́ ṣàṣepọ̀ mọ́. àwọn olóṣèlú máa wá wọ́n á ní àwọn fẹ́ wọlé wọ́n á dá àwọn máa gbé mọ́tò fún mi máa ní Ọlọ́run ò ní jẹ́ mi ò lè ṣe iṣẹ́ fún wọn èmi ni mo sọ bẹ́ẹ̀. ẹ máa gbowó dé ńkọ́. èmi kọ́ ńkọ́. òun náà mo yẹn sọ pé tó bá pé bí mo ṣe ṣiṣẹ́ làwọn tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn náà ṣe iṣẹ́ ni wọ́n ò lè lówó tó mi ṣe wọ́n ò lè kó owó yẹn wá bá mi nílé ayé mi. bàbá tó bí wa lọ́mọ jẹ́ kó yé wa wípé sẹ́ kò sí ohun tó ní láyé yìí ìjọ tí ẹlẹ́mìí bá ti lè gbà lọ́wọ́ ẹ̀ ìwọ kọ́ ló ní mọ́ gbogbo ìyà gbogbo tó wá fi ayé ẹ̀ kó jọ yẹn wà lọ́ máa jẹ̀yà ìrírí tó ń lọ ìyẹn ló ti jẹ́ káwa mú everything yẹn simple. Bàbá mo mọ iye èèyàn tó ti jẹ oúnjẹ lénìí tẹ́rí ṣùgbọ́n mi ò tí ì fi ẹnu mi kàn kọ̀ọ̀kan bí mo lè ṣe máa ń ṣe títí dá lẹ́nu orí ìgbà tọpọlọ mi bá pé bọ̀tà àwọn èèyàn ti jẹ oúnjẹ àwọn èèyàn ti dé wọ́n ti gbowó lọ. Ẹ̀ńgẹ́tì kan tí mo sọ nǹkan tó ń pè lọ́ba nìyẹn àwọn ọba ti yí àwọn máa gbowó lọ́wọ́ ẹ̀ kì í ṣe àwọn lọ́fẹ̀ẹ́ ṣe fáráàlú. Ìyẹn lẹ ṣe pé mo ṣe ń tẹnu mọ́ wípé sẹ́ aláwọn yìí ọba ìjọba ni àpẹẹrẹ ìjọba la rí lára wọn a ò rí àpẹẹrẹ ọba kọ́ máa pè yàn balógun kí balógun wa lọ máa gbà bọ̀dé ṣó pọ́sibù tọ́ba tí balógun bá rí pé ohun tí wọ́n ń dé pọ̀ yìí irọ́ ló wà ń bẹ̀ balógun máa ṣígun fún wọn ni àwọn yìí ò ní ṣígun o a ní kí wọ́n lọ mi ò mọ balógun kankan mọ́ kò sí nǹkan tó kèmí pẹ̀lú omi ò dẹ̀ mọ́ bá bẹ́ẹ̀ ni mo mọ anybody mo kàn mọ̀ pé Ọlọ́run pè mí wòlíì mi tẹ́ mo lè fi gbogbo ẹnu sọ pé ọba ìjọba ni wọ́n kì í ṣe ọba fún aráàlú. a bá fẹ́ ní ọba aráàlú ọ̀nà olè ká tọ̀ olè ká gbégbà gan. bàbá fẹ́ ní ọba aráàlú tó jẹ́ ọba aráàlú wọ́n máa dá fani. lẹ́yìn ẹ̀ ń sọ̀rọ̀ fani. bẹ́ẹ̀ ni ifá ni wọ́n fi mú ọba olókun asọ̀rọ̀dayọ̀ láti ayébáyé ṣe ń gbọ́ mi. now ifá ohun táwa gbàgbọ́ ni pé ifá Elédùmarè ló ń sọ pa ẹ̀. alágbàwí Olódùmarè ni. bí a ṣe ń sọ pé Jésù tí ó ń sọ nípa Ọlọ́run nínú Bíbélì Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun náà ń sọ nípa Ọlọ́run ṣe ń gbọ́ mi nínú Kùránì bẹ́ẹ̀ náà ni Ifá ó ń sọ nípa Elédùmarè náà ló ń pè ní Ọlọ́run mi ò ní nǹkan kan tí mo dispute nínú mẹ́tẹ̀ẹ̀ta ní ti ìṣẹ̀ṣe wa bí ní ti ìṣẹ̀ṣe nílùú tá a wá wà yìí ìṣẹ̀ṣe la fi ọ̀rọ̀ ọba lé lọ́wọ́ ẹ bá gbogbo wọn tí wọ́n ṣe àwọn ọba nuisance yìí they are nuisance they are all nuisance ìgbà tẹ́ mọ̀ pé ẹ ò lè fi ti ìṣẹ̀ṣe ṣe kílẹ̀ lọ́jọba fún. kílẹ̀ ń wá ń bẹ̀. bẹ́ẹ̀ ni ẹ wá da gbogbo ẹ̀rù ó ní mò ń sọ fún yín eyín kí nǹkan kékeré ló ba ayé Nàìjíríà jẹ́ Nàìjíríà yóò lè tò tí Jésù máa fi dé mo fẹ́ ní sùúrù bàbá mo tí mo sọ ohun tí àwọn bàbá wa tí wọ́n ti fi ọ̀rọ̀ àṣẹ gbogbo nǹkan tí wọ́n ti fi tò
tó dẹ̀ ń lọ gègé ṣé kò dání nígbà tó ti ń ṣe èyí gbà táwọn olórí burúkú yìí dé ní gbogbo ẹ̀rí báyìí ẹ jẹ́ kí mo mú tí mo sọ ẹ jẹ́ ká sọ̀rọ̀ ṣé gbogbo wa ló fẹ́ fi ọwọ́ dè lẹ́nu ni èmi kọjá ẹ̀ wọn ò lè fọwọ́ dè gbogbo wa lẹ́nu now gẹ́gẹ́ bí ohun tí ẹ bèrè Ifá ló máa yan ọba o bó ṣe rí nílẹ̀ Yorùbá nìyẹn ẹ̀yin gbọ́ nílẹ̀ Yíbò pé gómìnà kan ló lọ fọba kan jẹ́ mẹ́ ẹ ti rí they have their culture Haúsá ṣẹ́yìn gbọ́ bàbá mi ẹ gbọ́ nílẹ̀ Haúsá pé gómìnà kan ló lọ fi ọba kan jẹ́ mẹ́ they have their culture Yorùbá ti báyé jẹ́ Yorùbá ti dáyé rú o àtọwọ́ ẹni tó dẹ̀ ti bàjẹ́ àtọwọ́ Tinubu ni mo lè fi gbogbo ẹnu yìí mo lè fi sọ àti ọwọ́ Tinubu ní gbogbo nǹkan yìí ti fọ́ pátápátá mo lè fi gbogbo ayé mi sọ. torí pé wọ́n dá sọ̀rọ̀ lọ́balọ́ba. yes wọ́n dé mọ̀dí tí wọ́n ṣe dá sí because they want to rule everywhere they want to rule the area they want to rule the area level the community level the everything level it is not possible if they do the right thing we will follow them. kí ni kí wọ́n ṣe. the right thing Àwùjalè tuntun. the right thing náà ni pé sẹ́ kí wọ́n gbé Ifá jọlẹ̀ kó jẹ́ kí Ifá mú ọba tí Ifá bá ti lè mú ọba bàbá tó dẹ̀ jẹ́ pé Ifá ló mú ọba ẹ máa rí i pé ìlú Ìjẹ̀bú ó máa wà peaceful tí Ifá ò bá ti mú ọba mo sọ fún yín lẹ́yìn ọdún kejì lẹ máa rí. tábà lágbára federal mighty mo mọ Bọ́lá Tinubu mo mọ ààrẹ ìbínú wà ń bẹ̀ tábà lò yẹn kan ṣé kò lè. ìyẹn ló ń lò lọ́wọ́ Ifá ò lè mú ọba bàbá confam ló sọ o Ọlọ́run dẹ̀ ló ń ti ẹnu mi sọ̀rọ̀ Ifá ò lè mú ọba báyìí ìtọ́ tó ń lò lọ́wọ́ nìyẹn àwọn ọmọ Tinubu làwọn àwọn ọmọ justice of kìnìún kan àwọn ọmọ gbá òun ló ń lò lọ́wọ́lọ́wọ́ Ifá kọ̀kọ́kọ́ ló máa mọ́ba Ìjẹ̀bú wọ́n máa fi ọba Ìjẹ̀bú sí ni ibẹ̀ dẹ̀ máa padà dàrú. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. ìbéyìí sọ yín bí ìkìlọ̀ ni o. ìkìlọ̀ ni. ìkàlólobó pé ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ o. wọn gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀. ká lo Ifá ẹlẹ́rìí ìpín. Ifá ló mú Àwùjalè tó Ifá ló mú síbẹ̀ ó dẹ̀ pẹ́ lórí àpèrè. bẹ́ẹ̀ni mo fi Ọlọ́run búra ẹ jẹ́ kí wọ́n mú ẹni yẹn síbẹ̀ tó bá pẹ́ ń bẹ̀. kẹ́yìn rí yìí. mo fi Ọlọ́run búra ọ̀rọ̀ tí mo sọ. ọba àjọba ní. ẹ máa wá padà rí wípé ọkọ̀ máa kú ni ọ lè má lò ju ọdún 3 lọ 4 ó ti kú ọ tún ti gbé mi síbẹ̀ ọ ti kú ọ ti gbé mi. báyìí pé Ifá ló mú ni ọmọ àpẹ àpèrè yẹn a máa ń pẹ́ lórí àpèrè yẹn. bẹ́ẹ̀ni. a tẹ̀lé ẹlẹ́rìí ìpín. ẹ jẹ́ kí wọ́n tẹ̀lé ẹlẹ́rìí. ó yàn fún wọn. tó bá ti wá yàn fún wọn kò ní sí wàhálà. ṣùgbọ́n ìtàn ti ń dọ́gbọ́n yìí. bẹ́ẹ̀ni. tá bá ṣe é. a ní problem nílùú Ìjẹ̀bú. bàbá orúkọ yín fáwọn tí wọ́n fẹ́ pè yín tá fẹ́ bá yín sọ̀rọ̀ tí wọ́n fẹ́ ìtọ́ni ìtọ́ nípa ìgbé ayé wọn nọ́mbà yín sà. orúkọ mi ò yí padà o bàbá confam JP náà nígbà mo ti máa ń sọ ojú ní mí pé kì í ṣàìmọ̀ burúkú ohun téèyàn bá ti jẹ́ òun ni kẹ̀jẹ́ kéèyàn máa sọ ohun tí mo jẹ́ ni mo sọ o nọ́mbà tèmi kò yí padà lórí WhatsApp náà ni o 08022040950 ẹ jẹ́ kí n sáré fi ìkùn bàbá lórí ọ̀rọ̀ Ifá ẹ mọ̀ ń tẹnu wọn pé ó ṣeé ṣe kílùú yìí máa tó pé wọ́n ti dalẹ̀ Kristẹni àti Mùsùlùmí wọ́n ti dalẹ̀ èèyàn kan ló wà ń bí báyìí wọ́n ní mò ń sọ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn ọba láàrin àwọn tẹ́lẹ̀ èèyàn kan ló jókòó sí ìbàyí tẹ́lẹ̀ náà kì í ṣẹ̀yìn lẹ́wà ń bẹ̀ wọ́n lè fi ẹnu mi sọ tí gbogbo wa àbítẹ́wọ́ pé a fẹ́ wà nídìí àbòsí àwọn ará bíi ni wọ́n wà ní orílẹ̀-èdè Áfíríkà yìí tó jókòó wọn jẹ́jẹ́ ẹ̀dẹ̀ dé nítòótọ́ nítorí pé àwọn mọ̀ nǹkan kan wípé ọ̀kan níta gbé ọ̀kan níta lùkù odídẹrẹ́ ní ṣe tiẹ̀ ní mẹ̀lọ́mẹ̀lọ́ ṣé ń gbọ́ mi àwọn dẹ̀ dé wọ́n dẹ̀ gbà yín ọ̀rọ̀ tẹ́ gbédè yẹn sọ nípa Ọlọ́run àwọn orí Ọlọ́run nínú ohun tẹ́ ń sọ yìí ànábì wa ń dé ànábì Muhammad sallallahu alaihi wasallam ọ wípé àwọn Ọlọ́run nínú ohun tó ń sọ yìí ó dẹ̀ dá o wọ́n gbà yín ìkejì náà dé ọ̀rọ̀ Ọlọ́run nínú ohun tẹ́ ń sọ yìí pé ìkókó náà ní ó dẹ̀ gbà yín ẹ wá débẹ̀ tán ẹ wá tójú àwọn ará bí yẹn mọ́lẹ̀ ọtí
à ń pè ní traditionalist tẹ́ tá à ń sọ̀rọ̀ Ifá àwọn oníṣẹ̀ṣe àwọn oníṣẹ̀ṣe àwọn ilẹ̀ ni mo pè ilẹ̀ ni àwọn ìdórí ẹ̀ lè ṣe pé àdàbí ń da ìlú yóò tòrò àwọn tẹ́ rí yẹn nígbà ìwáṣẹ̀ mò ń sọ fún yín sẹ́ gbogbo nǹkan lọ déédéé wọn ń bára wọn jà tó bá ti lè ní ọkàn táwo àwo kíní méjì kì í jára wọn yàn o wọn lọ nìyẹn wọn jà ẹbí ti ń lọ déédéé wọn ti gbà tí yìí dé ìyá mi yìí ò dá tọ̀wọ́n ọ ti dalẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa padà orílẹ̀ ìgbèlè ń jẹ́ wà. ibi tí mo wà yìí náà ni mo wà ọ̀dọ̀ Jésù yìí náà ni mo wà ọ̀dọ̀ Jésù tí mo jókòó sí yìí ni mo wà ewé àti egbò òun ni mo mọ̀ mi ò mọ̀ ìṣẹ́gun tí mo fi ń ṣe ìṣẹ́gun tèmi ibi tó pè tèmi sí nìyẹn èmi dẹ̀ jókòó síbẹ̀ Jésù lèmi mọ̀ ṣùgbọ́n mo rí nínú ẹ̀ wípé Ọlọ́run òun ló dá ewé òun ló dá egbò so therefore ó fi àṣẹ sí fún wa ká máa lò mo dẹ̀ ń lò ó dẹ̀ ń jẹ́ èmi lọ́wọ́ gidigidi kan so therefore ẹ jẹ́ kí gbogbo wa padà n tó bá mọ̀ ní kó mú dání má bá tèèyàn kankan jẹ má ya ilé onílé tó fẹ́ lọ fi bo rẹ̀ yẹ wíwọ́n pé ó ti dalẹ̀ òwe yẹn lásán òwe ọ̀dàlẹ̀ ni ẹ̀ ń dálé onílé ẹ̀ fi bo you know the right thing àwọn ẹbí ìgbọ̀n wọn ò bá yín jà oníṣẹ̀ṣe ò bá yín jà ẹ fi wọ́n sílẹ̀ ẹ jẹ́ ọ ṣe tiwọn ọ̀nà táwọn ọmọ pàwọn fẹ́ fi dọ́dọ̀ Elédùmarè ọ̀nà tí mo mọ̀ tí mo máa fi dí ọ̀dọ̀ Ọlọ́run òun ni mo ń tọ̀ yìí o ṣùgbọ́n mo rí dáadáa pé Ọlọ́run ló ní ewé Ọlọ́run ló ní egbò. I come out of I'm a prophet mo dẹ̀ ń sọ ìran mi ò tí ì rí ìran tí mo sọ tó járí torílẹ̀-èdè yìí tí mo sọ òun ló sì ń ṣẹlẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kí Tinubu wọlé pé wọn ò ní jẹ́ kó ṣe bóyá dáradẹ́ ni ẹ wo fóòmù ọmọ ìfẹ́ lọ ra àwọn fóòmù kan fún mi lánàá fóòmù lásán ẹ wò fóòmù ta fi ń sùn fóòmù ni mò ń sọ bàbá nígbà tí Tinubu yóò tí wọlé gan kò rí báyìí ẹ má bínú ṣá o ẹ jẹ́ ń gbé jáde fún yín fóòmù lásán ni mò ń sọ yìí gbogbo nǹkan yóò rí báyìí fóòmù lásán ẹ wò sàn fóòmù lásán this is 736,000 naira mélòó fóòmù 5 inches mẹ́fà almost 1 million. almost 1 million fóòmù lásán ni mò ń sọ fún yín o ẹ̀dẹ̀ ló fẹ́ tún lu ìtò nígbà tí Tinubu gan wọlé gbogbo nǹkan tẹ́rí yóò ju 200,000 lọ báwo lè ṣe fẹ́ tó ẹni tó lówó àwọn ló ń lówó sí tálíkà ayé wọn dẹ̀ ń bàjẹ́ sí ilé wa ń jọba lé lórí èyí tó bá ń tàn àwọn kan èmi kọ́ lọ́tọ̀ gẹ́gẹ́ bí ohun tí ẹ béèrè lọ́wọ́ mi olóòtú Ifá jẹ́ kí ọ̀rọ̀ tó bá dẹ̀ ń ṣe kí wọ́n ṣe lóòtítọ́ tó pé ọba tó fá bá yàn ìjọba ò lè control gbogbo ẹ̀yìn báyìí ó máa dúró ní irọ́ tó pé ẹ̀mí yẹn ló máa wà nínú ṣẹ̀gẹ́tì ẹ̀mí tó ń gbé nínú mi òun ni ẹ̀mí Ọlọ́run òun lẹ́jọ́ pé mo ṣe ń fa wàhálà pẹ̀lú àwọn èèyàn ẹ̀mí tó bá pé ẹ̀mí ìjọba yẹn ló wà nínú mi ò ní bọ́ta mo ṣáà ti rí ìgbà tí Tinubu wọlé tí gọ́ọ̀mẹ̀ntì kan tí bàbá kan tó wọ pópù báyìí tó wọ́n ń gbàdúrà ẹ bá wa gbàdúrà ta ni mo fẹ́ gbàdúrà fún mi ò lè gbàdúrà fún Tinubu láyé títí tí mo máa fi ṣáájú Ọlọ́run wọ ilẹ̀ mi ò lè gbàdúrà fún Tinubu ó jẹ́ màmí àbójẹ́ àǹtí mi ẹni téèyàn ń gbàdúrà fún bàbá àwọn ìyá kan ti dé ìbàyẹ̀ láàárọ̀ ìsọ́ ti gbàdúrà fún mi dáadáa èní ni birthday mi on the 8th of October today is my birthday. abẹ́rẹ́ sà ẹ̀mí àlọ́ náà àwọn ọ̀rọ̀ fún wa náà àwọn ọ̀rọ̀ kí o. sà wọ́n ti gbàdúrà fún mi wọ́n yẹ wọ́n dẹ̀ ṣe ń wá lójoojúmọ́ tó pé mò ń múnú wọn dùn ṣé Tinubu múnú mi dùn ẹ dá mi lóhùn tí mo máa ní mo fẹ́ gbàdúrà fún àṣìṣọ ọ̀rọ̀ ní tẹ́ bá ní ẹ̀ka gbàdúrà fún Tinubu mi ò lè gbàdúrà fún tí mo máa fi kú ṣé kinní ló múnú mi dùn Sanwó-Olú tí mo máa ní mò ń gbàdúrà fún mi ò gbàdúrà fún Nàìjíríà gan mọ́ mo fi ayé àtọ̀rùbù rẹ̀ ẹni kọ́ ni mo ti ń sọ mo ń gbàdúrà fúnra mi ó di ọjọ́ tí Nàìjíríà bá múnú mi dùn ni mo tó lè gbàdúrà fún Nàìjíríà èmi mi ò lè gbàdúrà fún Nàìjíríà títí mo máa fi wọlé Ọlọ́run sọ ní ṣọ́ọ̀ṣì wa ń kọ́ ń bí mi ò gbàdúrà fún Nàìjíríà
bàbá wọn ló ra ṣọ́ọ̀ṣì fún mi ni bàbá wọn ló ra ilẹ̀ fún mi ibi tí mo ń sọ fún yín ibi tí mo lè dé èmi ni mo kọ́ ṣọ́ọ̀ṣì mi single handedly mi ò gbowó lọ́wọ́ ẹnikẹ́ni mi ò pé ẹni ọmọ ìjọ pé orí íńtánẹ́ẹ̀tì mo fi sọ yìí níbi tó lè dé tí mo lè dé ni mo sọ pé yìí mi ò pé fámìlì mẹ́wàá ló wà ń bí o ẹ̀yin máa dá 100,000 no débi sí àtọwà ní ìdẹ̀sẹ̀ mi èmi ni mo fowó ara mi ṣe kọ́ mi fúnra mi ṣé pé mo mọ Ọlọ́run mo dẹ̀ mọ tí mo ṣe I am not a robber I work for it mo ṣe ń tẹnu mọ́ pẹ́pẹ́ mi ṣe ṣiṣẹ́ làwọn ẹ̀ ṣiṣẹ́ wọn ò lè lówó tó mi láyé ọba àwọn ọba wo lórí burúkú tí wọ́n pọ̀pẹ́ àwọn ọlọ́ba yìí they are land grabbers. tàbí lásìkò yìí. they are land grabbers. ajagunbalẹ̀ ni wọ́n. that is all. they collide with kò ṣe gbogbo ìjọba lókè they collide with àwọn ìjọba kan nísàlẹ̀. ṣẹ́gẹ́tì mi they will collide with them wọ́n á kọ̀ déédéé dé wọ́n á kọ̀ gbọ́ ìjọba ló wà ń bẹ̀ kò ṣe gbogbo ìjọba ìtọ́ ilẹ̀ yorùbá bá dókè tán wá ní àwọn ọmọ kankan nípa ẹ̀. nọ́mbà mi ò tún yí padà orí workshop náà ní 0802204 0950 0802204 0950 ẹ ṣe kò ní sá. Alore TV Alore TV nílé nílé òkúre ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n